àwọn tó kópa nínú eré Kúfọnà ni Yétúndé Àlàbí, Ògbólúkè, Lọ́ńdọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré Kúfọnà dá lórí arábìnrin kan tó ń jẹ́ pé ó rọbí fún ọjọ́ méjì tí kò rọ́mọ bí. Ọkọ rẹ̀ lọ sọ́dọ̀ babaláwo tí ìyẹn béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìgbésẹ̀ wo lòun àti ìyàwó rẹ̀ gbé lórí ọ̀rọ̀ ọmọ bíbí. Ó dá lóhùn wípé àwọn lọ síbì kan tí wọ́n fi yá wọn wípé ọmọ náà ló wà nílẹ̀ tóun sì mọ̀ pé ó lè ní àtúbọ̀tán, òun ò sì gbé ọmọ náà. Babaláwo fi yé wípé ìyàwó rẹ̀ padà lọ tọrọ ọmọ náà, òun ló mú un tó fi fa ìnira fún un láti bímọ. Ó wá ní ọ̀kan ni yóò mú un nínú kí ìyàwó rẹ̀ kú kọ́mọ wà àti kí ọmọ kú kí ìyá wà. Bàbá náà wá fún un láàdó pé kó fi kan ikùn ìyàwó rẹ̀. Ó ní ó gbọ́dọ̀ fi kan ikùn ìyàwó rẹ̀ kó tó bímọ, bí bẹ́ẹ̀ kọ́ ìyàwó rẹ̀ máa kú tí ọmọ máa wà ní o. Kó tó di pé ó débẹ̀, ìyàwó ti bímọ tí ìyá sì kú. Ọmọ náà dàgbà, ó wá di Kúfọnà lẹ́yìn tó pé ogún ọdún ló tó ṣèkómọ. Lọ́jọ́ ìkómọ rẹ̀, àwọn ọmọ ọ̀rẹ́ bàbá rẹ̀ rí fín ló bá sọ wọ́n di ewúrẹ́. Ọpẹ́lọpẹ́ ẹ̀bẹ̀ bàbá wọn kó tó sọ wọ́n déèyàn padà. Wọ́n pinnu láti pa Kúfọnà láti gbẹ̀san ohun tó ṣe fún wọn. Wọ́n lọ ṣe oògùn sí i. Sí ìyàlẹ́nu wọn, nígbà tí wọ́n délé kò sí nǹkan tó ṣe, kókó lára ọ̀tá rẹ̀ tún le sí i. Ifálànà àti Ifákáyọ̀dé tó jẹ́ ọmọ ọ̀rẹ́ bàbá Kúfọnà ni wọ́n ń lépa Kúfọnà. Nígbà tó yá, Ifákáyọ̀dé sọ pé òun ò lépa Kúfọnà mọ́ o. Ifálànà máa sọ pé àwọn gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ láti rẹ́yìn Kúfọnà ni káwọn sì gbẹ̀san ohun tó ṣe fún wọn. Ifálànà sá sí Kúfọnà, èyí tó padà dálé lórí torí pé ṣe ló kú. Bàbá rẹ̀ pinnu láti gbẹ̀san ṣùgbọ́n Ifákáyọ̀dé ṣàlàyé ohun tí Ifálànà ṣe fún bàbá rẹ̀. Ó bá fọwọ́ wọ́mú. Lọ́jọ́ kan, Kúfọnà lọ ra àkàrà. Wàhálà ṣẹlẹ̀ níbẹ̀, ibẹ̀ ló ti yó owó àkàrà sọmọ ìyá alákàrà lára. Ìyẹn bá fẹjọ́ sùn àwọn ẹgbẹ́ ẹlẹ́yẹ. Wọ́n fẹ́ pa Kúfọnà ṣùgbọ́n wọn ò rí ṣe. Lọ́̀kan lára àwọn ẹlẹ́yẹ bá gbé òkú ọmọ wá bá bàbá Kúfọnà tó sì parọ́ pé bàbá Kúfọnà ló pa ọmọ òun, èyí tó mú kó lọ pe àwọn agbófinró tí wọ́n sì fẹ́ mú bàbá náà lọ. Bí Kúfọnà bá dé tó sì jọmọ náà sáyé padà. Bàbá Kúfọnà lọ fọ̀rọ̀ náà lọ ọ̀rẹ́ ẹ̀ dá lábàá wípé kó jẹ́ kí Kúfọnà máa gbé nílùú ìbejì ìyá rẹ̀ kó tó di pé ó dé àwọn yóò ti rúbọ ẹ̀bẹ̀ fáwọn àgbà. Lọ́jọ́ tí Kúfọnà dé ọ̀dọ̀ ìkejì ìyá rẹ̀ lórí bí Alẹ́ṣinlọ́yẹ́ olówó ìlú náà ṣe ń ṣe sí ọ̀kan lára àwọn onígbèsè rẹ̀ tí ìkejì ìyá Kúfọnà ṣàlàyé fún un pé gbogbo àwọn tó bá yáwó lọ́wọ́ Alẹ́ṣinlọ́yẹ́ wọn kì í rówó náà dá padà, tí ó sì gbẹ́sẹ̀ lé ohun tí wọ́n fi dúró. Kúfọnà bá arábìnrin kan ṣọ̀rẹ́ níbẹ̀, ìyẹn Mọ́rẹ́níkejì, tó ṣàlàyé fún un bí àwọn òbí rẹ̀ ṣe dolóògbé, èyí tó sì mú kó máa gbé lọ́dọ̀ ìyá bàbá rẹ̀. Mọ́rẹ́níkejì rí ẹ̀kọ́ ọ̀fẹ́ gbà lókè òkun, tí ó sì kó bàálù tí ó wọ̀ débẹ̀. Ìyá bàbá rẹ̀ wá sọ fún un pé góòlù tí bàbá rẹ̀ ní kóun fún un tó bá ti dàgbà ó wà nínú ìtẹ́lẹ̀ àpótí òun. Ìyá bàbá rẹ̀ ní tó bá ta góòlù náà yóò rí owó tó nílò tí ó sì ṣẹ́kù lára góòlù náà. Àwọn ọmọọṣẹ́ Alẹ́ṣinlọ́yẹ́ gbọ́ ohun tí wọ́n sọ ni wọ́n bá lọ sọ fún ọ̀gá wọn. Ọ̀gá wọn ní kí wọ́n lọ jà wọ́n lólè, èyí tí wọ́n ṣe tí wọ́n sì bá Mọ́rẹ́níkejì láṣepọ̀. Ìtìjú ohun tó ṣẹlẹ̀ yìí ló mú kí ó pokùnso tí inú sì bí Kúfọnà tó sì pa Alẹ́ṣinlọ́yẹ́ àti ọmọ rẹ̀. Ẹ̀yin èèyàn, ṣé ti wo Kúfọnà? Ẹ̀kọ́ wo lẹ̀yin kọ́ nínú eré náà? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kí ẹ share fídíò wa, kí ẹ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn. A dúpẹ́.